ṣé ìwọ mọ̀ wípé most nǹkan táwa mùsùlùmí ń lò wàláì abọ́rò rẹ̀ wọnú ẹ̀sìn wa ni kì í ṣàwa la ní ìyẹn ń kọ́. jẹ́ kí n sọ fún ẹ sórí ẹran táwa mùsùlùmí ń pa fún iléyá yẹn wàláì àwọn kìrìsìtẹ́nì ló ní. ìyẹn tó wá ń kọ́ Abraham ni òun ló ọlọ́run fẹ́ dánwò nínú báíbù lọ́lọ́run ní pé kó rúbọ sóhun pé kó mú ọmọ rẹ̀ kan ṣoṣo tó ní láyé kó lọ fi rúbọ fún òun ọlọ́run fẹ́ wò bóyá kò ní ṣe àbí yóò ṣe ó sì mú ọmọ rẹ̀ kan ṣoṣo tó ní ó sì mú lọ fọ́ ló mú tọ́ ọlọ́run lọ ó fẹ́ dúró ẹ̀ fi rúbọ òun ó sì gbóhùn ọlọ́run sì fọ́ sí pé fún díẹ̀ yìí wù ọkàn wọ́n wo àgbò tó ń bẹ lẹ́ẹ̀kan ráàmù ni àwọn mùsùlùmí christian ló ń pa ráàmù mùsùlùmí kọ́ it's not for our muslim táwa jogún rẹ̀ bíi pé à ń pẹ àṣeléyá à ń pẹ ẹgbà à ń pàgbò it's not for us. àwọn kìrìsìtẹ́nì gan ò gbé kíní ìsórí ibi háràhárà àwọn kìrìsìtẹ́nì ẹ̀sìn àwọn pípì ti so rọrùn jù láyé jésù náà ṣe tó tẹ̀lé wọ́n rí ìyàn tẹ̀lé ẹni jésù ní sùúrù gan ó ní sùúrù gan ó sì pa oníṣẹ́ tó máa fi pa ọmọ rẹ̀ kan ṣoṣo tó ní ó sì ló fi pa àgbò ibi tọ́rọ̀ àgbò pípa tó ti yọ nìyẹn ó yẹ wá mọ ọdún àwọn kìrìsìtẹ́nì àwọn tó ń pàgbò lóòótọ́ àwọn tó ń pa màlúù ń pa màlúù àwọn tó ń padìyẹ tí wọ́n ní pé kó sàti tàjẹ̀ sílẹ̀ àṣẹ yẹn gangan ni kókó kàn tẹ́lẹ̀ àti ṣe àṣẹ bọ̀ àwọn mùsùlùmí irọ́ ni amúkókókó tó bá ti pa àgbò wọlé yá ò ní gbọ́dọ̀ padì àwádìí wọlé yá kíní kan kó ti tàjẹ̀ sílẹ̀ ni kó sàti tàjẹ̀ sílẹ̀ ni ẹlòmíì ó torí pé ó fẹ́ ṣe léyà yóò lọ mọ yáwó nápò ẹlòmíì ò lọ mọ jẹ gbèsè lórí pé ó fẹ́ ṣe léyà ọlọ́run tún sí i ó yá báyìí nísìnyí àwọn ìyàwó ànábì èwo ànábì háyàwó ànábì háwọn ìyàwó rẹ̀ kọ̀ọ̀kan ni ṣé àwọn ìyàwó ànábì ṣé wọ́n hẹ́ra ni kò ṣẹlẹ̀ hà nínú ìyàwó ànábì ok èyí tán àwọn táwa mùsùlùmí tó wà mọ́ sọ wípé tó kò bá ti kú ká mọ̀ sín kò dá ká mọ̀ débà òkú sínú yìnyín kò dá ká mọ̀ ṣe kéde kan sànábì ló sọ ni àbí ànábì gangan gbàtà ànábì gangan kú gangan fún rẹ̀ sójú ẹsẹ̀ náà sí ànábì ni sí ojú ẹsẹ̀ náà sí ànábì ni kí ló ń ṣẹlẹ̀ gangan àwọn sọ pé aláwọn kìrìsìtẹ́nì àní wọ́n ti lọ tú báìbù kọ àwọn pípù yìí wọ́n break the bible down fún pípù láti lè understand ní nígbà tí kò sí kọ́ní things nínú ẹ̀sìn wọn kò sí mọ̀já gbọ́ nínú kìrìsìtẹ́nì tán ń ṣe kò sí mọ̀já gbọ́ àwọn there's Arab Christian tẹ́pẹ́ Arabic náà fi kọ báìbù wọn wọ́n break everything down in the sense that everybody ma fi understand ok ká ní another language náà máa fi kọ́ ṣé malam Yusuf bọ́ sínú báìbù yóò mọ ka báìbù yóò mọ túntukútu ni ṣé yóò mọ túntukútu ni kò sí májọ gbọ́ nínú ẹ̀sìn àwọn pípù yìí wọ́n ṣe ok there's what we call synonym and antonyms synonyms òun náà fi kọ báìbù tẹ́lẹ̀ synonyms náà fi kọ Quran ẹ pé synonyms pé kéèyàn kan sọ̀rọ̀ direct bọ́rọ̀ ṣe wá kò bẹ́ẹ̀ náà ni kò ṣe gbé lẹ̀ you understand kí ni boy báyìí nìsín kí ni ọmọ arákùnrin yìí báyìí nìsín yìí ìyá arákùnrin yẹn wọ́n ní kò fi sọ̀rọ̀ kan ní arákùnrin yìí ó ń kọ́lé lọ́wọ́ kò dẹ̀ gbé lẹ̀ bẹ́ẹ̀ bọ́ gbà tó wá yá táwọn bá gbé bá wọn Kristẹni rí pé kíní yìí tá bá ní ká máa lò ẹ wo 7 book of Moses sí wọ́n ti kó kóun lẹ̀ torí pé kíni tá bá kó síta káwọn mọ̀ lò àmọ́ yóò mọ̀ fi sábúrú ọ̀pọ̀lọpọ̀ nǹkan la mọ̀ wípé kò dá nílé ayé táwọn èèyàn gangan táwọn pé kò dá àti tún ṣe normal tọ́kẹ́sì pé kálẹ̀ tó wá tó sọ fáwọn èèyàn pé kíní ìdá in tó bá àwa mùsùlùmí jẹ́ gangan nìyẹn àwọn most àwọn àfáà wa they don't have the knowledge of preaching wọn mọ́ sí ń nù nílàkàyè mọ́ sí ń gbọ́rọ̀ kalẹ̀ mọ́ sí ń preach ok nígbà tí àwọn àfáà kan sọ àwọn àlìmùftọ́kọ́ tó ń pè àwọn ní mufti tó ń sọ wípé tó bá fẹ́ wá owó ó kọ́kọ́ kọ̀yìn sí Ọlọ́run náà lẹ́yìn ìgbà tó bá fẹ́ wá gbogbo nǹkan ó kọ́kọ́ kọ̀yìn sọ́lọ́run náà tó bá rí tán ó tẹ̀wá tó kọjú sọ́lọ́run padà Ọlọ́run wá ponú àbí Ọlọ́run gọ̀ so ẹ jẹ́ kó yé wa báyìí nìyí pé o lè mọ́ pààyàn o lè mọ́ báyàwó yàwó sùn o lè mọ́ jalè o lè mọ́ ṣòfófó o lè mọ́ bà tèèyàn jẹ́ o lè ṣògùn owó
o lè mọ jalè, o lè pa ìlẹ́kùnjayé. So tó bá ṣe gbogbo yẹn tán, tó bá ti wá dolóò tó ti lọ́rọ̀, tó bá ṣe gbogbo yẹn tán, o wá lè padà lọ́mọ tọrọ alágàfẹ́ lọ́lẹ́, o wá lè pàṣọ ọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run ò gọ. Bible ó pé ní Bible wọn Ọlọ́run sọ wípé kò sí ẹ̀ṣẹ̀ tí ò sí foríjì, bẹ́ẹ̀ sì tún ni kò tún sí ẹlẹ́ṣẹ̀ tí ó lọ láì ní jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀. Nǹkan tí mo ń sọ nínú tí mo fi bá débi synonym antonyms nìyẹn. Antonyms náà padà wá fi wá kọ Bible, náà wá padà wá fi change, náà wá padà wá fi wá tú Bible kọ, kí pé wọ́n change Bible, wọ́n ò change kankan nínú Bible. Wọ́n gbé kalẹ̀ wípé ok bóyá ìbálòpọ̀ báyìí nìsín, kọ́ pé ok ìbálòpọ̀ báyìí nìsín, ìbálòpọ̀ ó dáa. Nípa Mùsùlùmí àkàmọ́ sọ gbọ̀ngàn gbàgà níyàn ìbálòpọ̀ dáa, obìnrin mẹ́wàá, a lè fẹ́ mẹ́rin náà sọ, a lè fẹ́ mẹ́wàá, a lè fẹ́ mẹ́jọ. Ọkùnrin mi tí ó kàn lẹ̀ ní nǹkan ṣe náà, olúwa kó ìyàwó jọ bí hárahárà tí ò ní tó ń gun ẹnu ìyàwó kan kò tí ì rí bọ́ o. Ok, àwọn kìrìsìtẹ́nì tán sọ wípé Jésù sọ wípé ká fẹ́ ìyàwó kan, we should marry one wife. Ok, ṣé Jésù fẹ́ ìyàwó kankan ni tọkàn fi sọ pé ká fẹ́ ìyàwó kan? But wọ́n mọ̀ wípé ìyàwó tó bó fẹ́ mẹ́jọ nínú àwọn ọmọ tá a bí gan, kò sẹ́ni tó àlè ṣe déédéé tọkàn sí wa ló ń fẹ́ ìyàwó mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ. Ok, so ìyàwó rẹ tó fẹ́, so onífẹ̀ẹ́ rẹ̀ dénúdénú tó lọ fẹ́mi lé ni. So onífẹ̀ẹ́ ìyàwó rẹ ló tún lọ fẹ́mi lé, tí ìyàwó rẹ ti ọlọ́run, tí ìyàwó rẹ tó fún ọ tó tún lọ ń fẹ́mi lé ni, débi pé wàá ti fẹ́ ìyàwó márùn. Ọgbọ̀n sì náà lè fi ka gbò kíní ikún. Là ń ṣe ìyàfẹ́yàwó, à ń ṣe mọ́síná, à ń ṣe mọ́sísàn, mọ́sàlásà, mọ́sìkìní kan wàláì scam ni Mùsùlùmí, wàláì tàláì scam ni. So synonyms náà padà wá fi wá tú Bible kọ ní pé ó yá ibi báyìí nìkan sọ pé ìbálòpọ̀ ọba náà sì ó da báyìí nìsín tó ìbálòpọ̀ yẹn ó da lóòótọ́ o, bọ̀ tó bá ṣe báyìí, tó ṣe lọ́nà báyìí, tó ṣe lọ́nà báyìí, tó gbà lọ́nà báyìí, yóò padà já sí ṣìnà. Kò yé yín. Wọ́n ní ká wówó lóòótọ́ o, wọ́n ní ká sáré lóòótọ́ o, bọ̀ tá a bá wá sá eré yẹn báyìí, tá a bá sá báyìí, tá a bá sá báyìí, tá a wówó báyìí lọ́nà tí ò tọ́ báyìí, tá a wówó lọ́nà tí ò tọ́ báyìí, yóò padà já sẹ́sẹ̀. Níta padà fi kọ Bible nìyẹn pé wọ́n change Bible. Wọn ò change Bible, wọn ò change kankan nínú Bible rárá. Àwọn ò lámọ́lẹ̀ bá Mùsùlùmí ṣe ń la ọ̀rọ̀ wa mọ́lẹ̀ ni. Wọ́n ń jẹ́ kó mọ yé wọn wípé tó bá kíní lóòótọ́ ó dá o, bọ̀ tó bá gbà báyìí, tó lò báyìí, yóò padà já sẹ́sẹ̀ fún ọ. Bó ṣe jẹ́ nìyẹn. Wọn ò change Bible rárá. Ok, Kùránì sọ ní pé gan ṣé tá a bá kọ Kùránì ní Yorùbá, tá a kọ ní English, ṣé ẹ̀ṣẹ̀ ni? Sí ẹ̀ṣẹ̀ ni ibi ká kọ́ ní Yorùbá tí everybody máa kà tó máa understand, àbí gbogbo nǹkan tí a là mọ́lẹ̀ nínú Kùránì tó wà ní Kùránì pé o lè fẹ́ ọmọ ọdún 9, o lè fẹ́ under age, o lè fẹ́ ìyàwó 10, o lè fẹ́ ìyàwó 20. Tá a bá wá mú gbogbo ẹ̀, tá a bá wá change àwọn kọ̀ọ̀kan nínú Kùránì, tá a bá change ẹ̀, sí ẹ̀ṣẹ̀ ni. Àwọn èèyàn normal gan, a sì ń sọ fáwọn èèyàn pé nǹkan báyìí ò dáa, wọ́n sì tún ń ṣe gan. Tọ́kẹ̀ ẹ̀fà tó sọ fún wọn pé ó dáa ká máa ṣe. Àwọn Mùsùlùmí ọ̀nà tá a ti fọkọ̀ púpọ̀ gan, àwọn ọmọ ti ń píìchì, a kàn mọ́ ń la ọ̀rọ̀ mọ́lẹ̀ gbàgà ni. Àwọn Kìrìsìtẹ́nì lówe lọ̀rọ̀ inú Báíbù, wọ́n máa ń sọ̀rọ̀ lówe ni. Báíbù kì í la ọ̀rọ̀ mọ́lẹ̀ gbì. Normal wọ́n máa jọ pé kíní yìí ó da, wọ́n jẹ́ kó yí ẹ pé this thing ó da lóòótọ́ o, nínú Báíbù jẹ́ kó tọ́ yí ẹ pé ó da o, but wọ́n á fi wá fún ọ ní start pé tó bá wá dùn báyìí, tó ṣe báyìí yóò padà di ẹ̀ṣẹ̀ fún ọ. Bọ̀ àwọn Mùsùlùmí rọ ni ìyàwó mẹ́wàá mẹ́lọ lọ́n sọ, o lè fẹ́ 20, o lè ṣe tó bá lè ṣe déédé. How come tó fi ṣe déédé? Ní ìfẹ́ mọ olówó tó ní tó bá lójú kárú náà lọ, wàláhì ò lè ṣe déédé láàrin ìyàwó 10. Mo fi tútù bí Ọlọ́run mo fi tó dá, mo fi ṣẹlẹ́rìí sí, ò lè ṣe déédé láàrin ìyàwó 10. Kristẹni pé ọmọ ìyá mi, gbogbo tí Malam Yusuf tó tú nínú Báíbù, olúmúmi lọ ka Báíbù, ẹ lọ Báíbù kẹka Báíbù pé Báíbù jẹ́ ká mọ̀ bọ́lọ̀, Báíbù kọ́ wa bí wọ́n ṣe dá ilé ayé, bọ́lọ̀ ṣe dá ilé ayé, how heaven and earth was created. Báíbù ṣàlàyé rẹ̀. Báíbù sọ̀rọ̀ nípa àwọn èèyàn tó ti lọ. Báíbù sọ̀rọ̀ tó bá wọ̀ pé bá kó o dé sọ̀rọ̀ pé sọ̀rọ̀ tó tiẹ̀ lójú táyé lọ, tó bá tó dé Báíbù wọ́n tó rà wọ́n tó kà àwọn history kan tó yẹ pé ó tó mọ̀ pé ìṣòro ti tiẹ̀ ò tún le tí ó tún rọ̀ ọlọ́kàn. Irọ́ sí yẹn fún wa kò sí yẹn fáwọn Mùsùlùmí. Bible wọ́n mọ̀ preach love, love ara yín, àti love yourself, àti love your neighbor as yourself. Ẹ má ṣèkà fúnra yín, ẹ má ṣe gbá kan, ẹ ṣe kinní kan, ẹ gbọ́ lọ́n gbọ́, ẹ má ṣe sìnà mọ́, ẹ má ṣe gbá kan mọ́.
àwa mùsùlùmí ká ní pé tá à ń ṣe normal gangan ọdọọdún làmọ́ lẹ́lòmíì máa ń lọ Mẹ́kà yóò sì tún dé orí ìyàwó rẹ̀ náà ni ó tún pàtàkì ni ó tún mọ ọba sùn. Ká ní nǹkan tán pìkì fún wa tá à ń pìkì fún àwa mùsùlùmí tá à ń pìkì fún àwa gangan tó yẹ kó bá jẹ́ rí òtì ni tó jẹ́ tó mọ́ ń bà wá lẹ́rù ni ò ní lọ Mẹ́kà kó o dé kó tún mọ báyàwó ọ̀rẹ́ rẹ̀ sùn ò ní lọ Mẹ́kà kó o dé kó tún mọ fi Mẹ́kà kó tún mọ fi mọ̀ gógóró mọ́. ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run gangan ni kókó, ìbẹ̀rù Ọlọ́run gangan ni kókó, that's just it bó ṣe jẹ́ nìyẹn.